òwe àrọ́bá ìtàn lọ́lọ́kan ọ̀jọ̀kan nílẹ̀ Yorùbá àtàwọn àtúpalẹ̀ àrọ́bá ìtàn ogun mọ́nigbàgbé nílẹ̀ Kóòtù Òjíire. ṣé bíná bá jólóko màjàlá délé lọ ròyìn ẹ darapọ̀ mọ́ ọmọ yín olólùfẹ́ yín ọmọọba Adéwálé Adédayọ̀ ní déédé aago 10 àṣálẹ́ gbogbo ọjọ́ àìkú Sunday lórí ètò àtúpalẹ̀ àrọ́bá lórí ìkànnì Diamond FM. ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye ìtàn kò ṣeé má gbọ́ ni. wọ́n dágbére nílé gbére fáwọn ìyá mi onínúure. ìyá bá sọ mí lọ́fọ̀ kẹ́kàrà bàtà. ìyá mi lólóde ọ̀dà lọ́bọ̀ yín lọ́wọ́ rẹnu. màjèṣí ni mí mo sì ń bẹ̀rù àgbà. mo dé lórin lówe pẹ̀lú orí pípé. Àyìnlá Adégétọ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wọ́n fẹ́ gbé mi rèlú owó aláṣẹ la ìyá mi Àbẹ́ní aláṣẹ la wọ́n fẹ́ gbé mi rèlú owó. wọ́n fẹ́ gbé mi rèlú Àbẹ́ní aláṣẹ la ìyá mi Àbẹ́ní aláṣẹ la wọ́n fẹ́ gbé mi rèlú owó. wọ́n fẹ́ gbé mi rèlú Àbẹ́ní aláṣẹ la. Àyìnlá Adégétọ̀ ọmọ mẹ́lẹ̀ ọ̀rọ̀ àyẹ̀wò mi màmá jẹ́ ìǹtẹ́. ọmọ tí bàbá bí tó kún bàbá ẹ lọ bẹ́ẹ̀ kọ́ jẹ̀bi ẹ̀jẹ̀ àfúrà. ọmọ tí bàbá bí ọ̀jẹ̀ hùwà èpè. ìṣòwò mi máa gbàjẹ̀gẹ̀ oyún kóyún. ẹ̀yin tẹ́ bá jóbìnrin ẹni tẹ́ lóyún fún láyẹ̀kẹ́ lọ́gbọ́mọ fún kó sì máa jẹ́ṣẹ́ fún yín. àtàlọ́ àtàbọ̀ tẹ́ ń gbọ́ ọmọ òjò pọ̀ jẹ. bọ́ bá pa wọ́n kalẹ̀ tẹ̀ àárọ̀ ẹ̀ máa gbọ́ mátà tí mo rí. ẹni àwí fún wọn fẹ́ bí wọn fẹ́ kájọ wọn ò kì í máa béèrè mi lọ. ṣùgbọ́n kàákẹ́ wọn lẹ́sùn lọ́pọ̀ ènìyàn. ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ọmọ fún àtúrọ́ta. oníṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ọmọ fún ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ìṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́. oníṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ọmọ fún ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ìṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́. oníṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́ ẹni. ẹnìkan ò ní ké fún nígbègbè kó gbé tọ̀ fún mi. mọ̀wé lọ́lọ́gbọ́ ìṣòwò lọ́yẹ̀ wọ́n lálẹ́. oníṣòwò lọ́yẹ̀ wọ́n orò mọ́sọ̀kọ̀ ni tí mo mú lọ́wọ́ yìí ò di sísọ. onímọ̀wé lọ́lọ́gbọ́ mo tún ti dé lálẹ́ tòní àwọn ìtàn tí mo kó wá lálẹ́ tòní yóò tún di sísọ. ẹ kálẹ́. tí Olúwa ní ilé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun tó gbé kalẹ̀ lórí ìṣàn mi. ojú mi dá. ta ni ó gorí òkè Olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò bú rẹ̀ ta ni ó rí àánú gbà ní ọwọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ọlọ́run Jákọ́bù Ọlọ́run Dáfídì ran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀. ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé. ta ni ọba ògo náà? Ọlọ́run tó le tó lágbára tó sì ní ohun gbogbo lọ́wọ́ ni Ọlọ́run Jákọ́bù ran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀. ẹ kálẹ́ o mo kí yín kálẹ́ lálẹ́ tòní níbikíbi tí a bá ti ń láǹfààní láti gbọ́ mi. mo tún kí yín sí Mọ́rọ̀ǹtẹ́lù mo kí sí mọ̀sí àkàrúbà mo kí yín sí wọ̀nràn níbi tó jùmọ̀ tí mo wálé ayé mo kí yín ìbábá lílé lẹ́gbẹ̀ẹ́jàdù ìbẹ̀yìn ìyálélé ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ
ìbá ọ̀sán pọ́n gẹ́rígẹ́rí ọba mákin ìbá kùtùkùtù òwúrọ̀ ọba ẹ̀gbò. dídé ní tiwí adé mo bọ̀ ní bọ́ tẹ̀wọ̀ yìí. mo tún ti dé wérewére bíi ìjà alẹ́. mo ti dé wàràwàrà bíi ìjà òwúrọ̀. mo tún ti dé pápápá bíi ìjì ìyálẹ̀ta. ẹ̀fọ́ tìmí bí gbẹ̀gẹ́ ṣe fọ́ tilé. ẹ̀fọ́ tìmí bí gbà láàmú ṣe fọ́ tògiri. àìtorí gbígbó pàjá kò sí porípọ̀kú bàbá ńlẹ̀ tí torí wérewère pa òbúkọ o. ìtì ń sọ lálẹ́ tòní kẹ́nikẹ́ni má fi bí mi o. mo tún ti dé lálẹ́ tòní kálẹ̀ o. nítorí pé bí kò bá ṣe pé olúwa kọ́ ilé náà gbogbo àwọn mọ̀lẹ́mọ̀lẹ́ tí wọ́n kọ́ wọn ṣe lásán ni o. mo tún ti dé lálẹ́ tòní. mo tún ti gbọ̀nà àrà mí yọ o. nítorí pé nígbà tí àwọn ènìyàn búburú àti abínúkú súnmọ́ mi láti jẹ́ rárá mi, akọsẹ̀ wọn ṣubú yakata. iyún níwájú bàbá mi ni o. ẹ jẹ́ ń ṣe ìbà lọ́wọ́ ọlọ́run elédùmarè ọ̀hún. àtúbàjáyé ẹlẹ́rù mi yìn gbèǹgbèlókù dàbí òwú. ọ̀ràn ọmọ lájọsí mọ́ lọ aṣíwájú ogun lálọ akín ogun lábọ̀ gbòǹgbòdìlé jésè kìnìún ẹ̀yà júdà ìbánífowókọ rẹ o. mọ́ ìyàṣẹ́ òní wọ́n mọ̀ pé ọ́ ọba ṣèyí òwú alganiu ọba ọlọ́rọ̀ ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ dọ̀rọ̀ fẹ́mi náà arahim ọba aláàánú. ìwọ ni wọ́n máa kípè, ìwọ ni wọ́n máa sákàkàtọ̀, ìwọ ni wọ́n máa bọ̀ nítorí pé ìwọ náà ló tó sìn. mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà, mo kí yín lálẹ́ tòní. mo kí yín pé ògbó àtọ́ níbikíbi tí a bá ti ń gbọ́ mi. yíyàn fún gbogbo ẹ̀yin babaláwo ní ti gbogbo ọdẹ. mo kí yín pọ́ṣọ̀gùn àrò èèyàn lálẹ́ tòní. mo kí yín o ẹ káalẹ́. ètò àtúpalẹ̀ àrọ́bá tún ti bẹ̀rẹ̀ ní ìkànnì Diamond 88.5 FM tá a kalẹ̀ sí Ìrètí Ayọ̀ nílùú Iléṣà. ibẹ̀ la ti ń dá kẹ̀kẹ́ lókè, tá a ti ń dá bí ọdún, tá a ti ń rọ̀ bí òwe. ìràwọ̀ ọ̀sán ti ń bàgbà lẹ́rù rèé o. ọ̀sán ò ní pa kọjá gẹ́gẹ́ lálẹ́ kí olójú àtọkùn bọ̀. ó dayé àtúnwákẹ́ tó rò wà láǹtakùn fi wọn sọ. ẹ bá ń wí fún ọ pé ìjì wẹ́rọ́wẹ́rọ́ wọn rọ̀ wọn ògbìn láòjò wàràwàrà rọ̀ wọn ògbìn kà. ọlọ́run ọba mi tó pàjù bálẹ̀ ẹ̀ rí nǹkan kan gbélé. àtúntìdé lálẹ́ tòní. ìtàn wo la kó wá fún yín lálẹ́ tòní tá a sọ. ìtàn tí mo kówó dé lálẹ́ tòní ó náà ní ìtàn tó ní ṣe pẹ̀lú Àfọ̀njá àti ìlú Ìlọrin. ìtàn kejì tí n ó fún yín gbọ́ lálẹ́ tòní ó ló ní ṣe pẹ̀lú ìtàn ìlú Ògbómọ̀ṣọ́. ọba mélòó ló ti jẹ nílùú Ògbómọ̀ṣọ́ tó jọba aládé? bó l'Ògbómọ̀ṣọ́ ṣe jẹ́ gan níbi tó tẹ̀dó sí? àwọn ìlú wo ló ṣáájú Ògbómọ̀ṣọ́ wà lágbègbè ọ̀hún? ṣé lóòótọ́ ni wípé lẹ́yìn 400 ọdún táwọn ìlú kan ti wà náà tó tẹ Ògbómọ̀ṣọ́ dó? gbogbo àwọn nǹkan wọ̀nyí lápẹ̀kẹ́lù tá a yẹ̀wò tá a gbọ̀n yẹbẹyẹbẹ lálẹ́ tòní o. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ fà pèrè tẹ̀dí kájọ jẹ̀gbádùn ètò ọ̀hún lálẹ́ tòní, torí pé mo ti gbé wá fún yín lóní kẹ̀kẹ́ lókè. wọ́n sì ojú òpólẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi. wọ́n mú ìpè tá a tún fi dìbò lórí ìtàn tá a bá fẹ́ gbọ́ lálẹ́ tòní. ojú òpó tẹ́ẹ̀sì tọ̀wọ́lé ọ̀hún rèé. ó náà lójú òpó 0916 159 1011 0916 159 1011 tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ mi lójú òpó Facebook Diamond 88.5 FM. ẹ tẹ́pọ̀ ní o Diamond 88.5 FM lẹ́yìn máa wò mí ketekete lójú òpó Facebook. ọmọ òní gọ̀gọ̀gọ̀ kó mọ̀ mọ́lé bá bẹ́ẹ̀. orúkọ ọmọ oníjànà ọmọ Adéwálé Adédayọ̀ lórúkọ tèmi o. ọmọ wọn ní Mọdákẹ́kẹ́ Àkọ́ráyọ̀ ọmọ ogún tẹ̀lúdọ̀ ọmọ akín lójoogun àtọ́fìjàgbọ́dẹ̀ bíjà ò bá sí mọ́. wọ́n sì lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó máa wá ọpọ́n rí pọnkú bàbá ńlá kó ẹni tó máa tọ́ mi. ẹni mi kùkù tí ara rẹ̀ lómì ọmọ rórì bàbá ẹni là á kú sí ọmọ ẹ̀yà kọ̀ tí fọ́n lórí igi àràbà. wọ́n tún ti dé lálẹ́ tòní sẹ́yìn tèmi lọ́rùn. ẹ máa bọ̀ lójú òpó Facebook ọ̀hún kẹ́ wàá máa pín lógúnlógún, kẹ́ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ pín káàkiri àgbáláyé. ẹ jẹ́ mọ̀ pé ó tún ti bẹ̀rẹ̀ lálẹ́ tòní. 0916 159 1011 lójú òpó
tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ tọ̀ wọlé lálẹ́ tòní tá a fi bẹ̀rẹ̀ sí ní fi mú ìpè ọ̀hún kó lè bá àyà lóní kánmọ́kóbó. ẹ jẹ́ wò ó, ṣé ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ni ká mú wá ni àbí ìtàn Àfọ̀njá? èwo nínú méjèèjì? ẹja mú lẹ́yọ kọ̀ọ̀kan. mò ń bọ̀. ẹ kú àjálẹ́, ó kọyìn ibi tẹ́ ti ń pè. ẹ kú àjálẹ́. kí lẹ porúkọ yín yìí? Lèmọ̀ látẹ̀yìn ilé. ó yá o, ìtàn ta lẹ fẹ́ gbọ́ yìí? Àfọ̀njá ni o. ìtàn Àfọ̀njá lẹ fẹ́ gbọ́ yìí. Sulaiman látẹ̀rìnlé wọ́n wí pé ìtàn Àfọ̀njá làwọn fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi tó wa létí ìyún lálẹ́ tòní. Hello, ẹ kú àjálẹ́ o. Ẹ̀lú ẹ̀ka lẹ̀ orúkọ mi ni Ọláwálé láti Mọ̀dákẹ́kẹ́. Ọláwálé láti Mọ̀dákẹ́kẹ́ àkọ́ráyè. Ìtàn Àfọ̀njá ni mo fẹ́ gbọ́. ìtàn Àfọ̀njá lẹ́yìn náà fẹ́ gbọ́. ìtàn Àfọ̀njá di méjì. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi ẹ̀ tí ń pè yìí o. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi ẹ̀ tí ń pè ẹ̀ ti wà ń bẹ̀. ẹ̀ka alẹ́ o. ó kọyìn ibi tẹ́ ti ń pè. ọba ló ń sọ̀rọ̀ láti fẹ́ dúró. ó yá o, ìtàn talẹ̀. Ògbómọ̀ṣọ́ làwa fẹ́ gbọ́ o. ìtàn Ògbómọ̀ṣọ́ ó di méjì sẹ́yọ kan. ìtàn Ògbómọ̀ṣọ́, ọba aládé mélòó ló jẹ nílùú Ògbómọ̀ṣọ́, bó lọ̀rọ̀ ti ṣe jẹ́. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi ẹ̀ tí ń pè mí yìí. ẹ̀ka alẹ́ sà, tọ́pẹ́ Adéjọlá Jésù láti Òṣogbo ni sà. ó yá ọmọ gbọ́ yín o. ìtàn Àfọ̀njá ni sà. ó di mẹ́ta lápá tibẹ̀. mẹ́rin ni sà. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ó kọyìn ibi tẹ́ ti ń pè. ọ̀gbẹ́ni Sunday ló ń pè láti ilé sà. ọ̀gbẹ́ni Sunday láti ilé sà. ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ni mo fẹ́ gbọ́. ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ di méjì, ìtàn Àfọ̀njá di mélòó? ó di mẹ́rin dondo. ẹ̀ka alẹ́ o, ó kọyìn ibi ẹ̀ tí ń pè yìí. Ìtàn owó làbí láti ìlú Ọ̀sẹ̀ Gidi. ó yá mò ń gbọ́ yín o. Ìtàn ó dákẹ́ la fẹ́ gbọ́ o. ìtàn Ìtàn ó dákẹ́. ẹ̀yin ò sí níbi tí a ti ń bọ̀ wá. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni Musawu Lamidi láti ìlú Èjìgbò. kí lẹ porúkọ yín yìí? Musawu Lamidi láti ìlú Èjìgbò. ó yá o, mò ń gbọ́ yín o. Àfọ̀njá la fẹ́ gbọ́. ìtàn Àfọ̀njá. Àfọ̀njá ó di márùn-ún. ẹ̀lú ẹ̀ka alẹ́ ó kọyìn ibi ẹ̀ tí ń pè. ẹ̀ka alẹ́ o. mo ń gbọ́ yín, ó kọyìn ibi tẹ́ ti ń pè. mo gbọ́ ìpè. ẹ̀lú ẹ̀ka alẹ́ ó kọyìn ibi tẹ́ ti ń pè. àwọn ẹ̀ka alẹ́ kó ètò ọlọ́run ló ń tò. YS ló ń pè láti ìlú rẹ̀. ó yá ìtàn kí lẹ́lẹ́ fẹ́ gbọ́ yìí. Àfọ̀njá la ní ìdí la fẹ́ gbọ́. pẹ̀lú gbogbo báwọn ènìyàn ti ṣe panupọ̀ lálẹ́ tòní, ìtàn Àfọ̀njá wọn náà ló gbégbá orókè nínú gbogbo ìtàn tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ń yẹ̀wò lálẹ́ tòní yìí. a sì ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ sọ̀wọ́ wájú lápá ti bí. ìtàn Àfọ̀njá láàánú láti mú wá fún yín lálẹ́ tòní. ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa bọ̀ lójú ìtàkùn àti àṣekáyé Facebook Diamond 885 FM lẹ́ẹ̀fì ṣe bẹ́ẹ̀ tẹ́ fi máa wò mí. Suntunak Gentle oníwẹ̀dàn sáà Suntunak from Òṣogbo, please give us Àfọ̀njá history. àwọn èèyàn náà ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti dìbò. èèyàn lójú òpó ìtàkùn ayélujára Samuel Olúwanífiṣe Jacobian ẹ̀ṣẹ̀gan ní Lawrence Ọ̀làdúnrájọ Adépọ̀jù láti ìlú Mọ̀dákẹ́kẹ́ ó náà wà lójú òpó ìtàkùn àṣekáyé Facebook. bákan náà gbogbo wọn náà dìbò bẹ́ẹ̀ lórí ìtàn tá a fẹ́ gbọ́ lálẹ́ tòní. ìtàn Àfọ̀njá àti ìlú Ìlọrin la ó máa sọ. tá gan l'Àfọ̀njá? bó l'Àfọ̀njá ti jẹ́ nílọrin? ta ní ń jẹ́ Ládìrín? ta ní ń jẹ́ Pasìn? ta ní ń jẹ́ Alágbìn? ta ní Abdulsalami? ta wá ní Álímì? kí ló dé tó jẹ́ pé tá a bá tan ìtàn ìlú Ìlọrin lórí ìbọn ṣe jọba tá a gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, kí wá ló dé tó jẹ́ wípé ìran Fúlàní òun láṣẹ bẹ́ẹ̀ tá a mọ̀ rí wípé ó jọba nílùú Ìlọrin.
kí ló dé tí wọn ò pẹ̀lú Ìlọrin ní kábíyèsí ọba aládé tó jẹ́ emir ni wọ́n ń pè é? Kí ló ṣe Ṣọlágbẹ̀rú? Kí ló ṣe Àfọ̀njá? Adéwálé Adédayọ̀ mú lẹ́nu bí ọkọ̀ tuntun mo ṣẹ̀ṣẹ̀ ń já lẹ́nu bọ̀. Àlùjànnú ènìyàn tí ń dẹ́rù bara rẹ̀ láàjẹmọ́ tún ti gorí àti ètò lálẹ́ tòní. Ẹ tún gbọ́ mi lákọ̀tún o. Ṣùgbọ́n kó tó di pé wọ́n wọnú kòńkòndùn ìtàn lọ, ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n dókè lọ́hùn kí n sẹ́mi múná tí n bá wa padà dé kí n wá dá yòókù dọ̀bálẹ̀ láàrin ìṣẹ́jú péréte kẹ́ ẹ gbọ́ fún gbáfúngbé ọ̀rọ̀ kí n fọ̀pá lu ṣẹ̀kẹ̀rẹ̀ kó dàtọ̀ fún ẹlẹ́wọ̀yọ̀wọ̀yọ̀ lálẹ́ tòní. Ẹ kú àjálẹ́ o. Àyìnlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni ebi kì í pagún dọ́jọ́ alẹ́ o. Ebi kì í pagún dọ́jọ́ alẹ́. Àyìnlá gbàdé owó kárí eré ẹ̀là. Ilẹ̀ tí a rí yẹn òun ló ń bàṣírí òkú tọmọdé tàgbà. Ẹ wá náwó bá ní kí lọ́jẹ́. Òun ló ń bàṣírí òkú tọmọdé tàgbà. Ẹ wá náwó bá ní kí lọ́jẹ́. Ọ̀dọ̀ oníbàṣírí. Orí bàṣírí orí. Ọ̀dọ̀ oníbàṣírí o. Orí bàṣírí orí. Èèkánná ọwọ́. Òun ní bàṣírí ọwọ́. Èkíkánná ọwọ́. Òun ní bàṣírí ọwọ́. Èèkánná ẹ̀jẹ̀. Èèkánná ẹsẹ̀ o. Tọ̀tún tó kì í máa mówó wá. Tọ̀tún tó kì í máa mówó wá. Orí adìyẹ kò ní burú mọ̀mọ́. Orí adìyẹ ò ní burú mọ̀mọ́. Kò yí dúdú nílé ayé ń bí. Alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbèdè bàmí gbó wá. Ilé ayé ń bí. Agbá ló ní ẹ̀mú tèmi gbọ́. Ewé gbogbo. Ewé ewúro. Ẹ̀mú tèmi rò. Ewé ewúro. Kò sómi kò ṣẹ̀jẹ̀. Kò sómi kò jẹ̀ǹjẹ̀ ní kúrèrè. Ẹ̀yin ìyá mi o. Kájọ rówó ńlá délé ayé. Kájọ rówó ńlá délé ayé o. Àgbẹ̀ bá mi gbèrè tèmi bọ̀. Ẹni tíre bá wùn. Gbèrè tèmi bọ̀. Ẹni tíre bá wùn ẹgbẹ́ kó náwó. Ire ń jí wa o. Ire ní jí wa. Ẹni bá bá jẹ́ ẹ̀hún ọmọ àfi kó ṣàmì o. Àṣẹ o. Anígilájẹ́ Àyìnlá bẹ́yàn bá gbé kí n má ṣe tèmi bí kí n bá ju àfàyà ẹ̀kọ́ bí jàpá bá ju àfàyà ẹ̀kọ́ máa gbẹ̀yìn má gbẹ̀yìn. Yín lágbẹ́ lédìí dún. Má ṣẹ́gun ọ̀tá máa rẹ̀ ìyẹn òdì. Bí ikú bá ń pa wọ́n léwọ́rọ́. Anígilájẹ́ Àyìnlá ọmọ Yúsúfù. Ọmọ màkà tèmi mọ́ wọn. Torí pé wọn kì í ká gbẹ́kú lóńgí mọ́ngí lóko lé wọn kì í kẹ̀rù mọ́ wọn ọbẹ̀ níṣe. Ṣògo òní ká mọ́ ṣáàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dùn. A ò ní gbọ́kú ìrẹ̀lẹ̀. Ẹ ò ní gbọ́kú ẹlẹ́mọ̀sọ́ mi o. Ire ń tiwa éèyà. Aliu ire ń tiwa o. Ẹni bá bá jẹ ehun rere àmì kò dá mi o. A kì í gbọ́ gbìyìrà. Ilé kàkà kílẹ̀ okú ilé ó sani. Mọ̀dẹ́lálẹ̀ tó ní ẹjẹ́ ń wọnú ìtàn lọ lóní kọ́ńkọ́dún. Tá a bá sọ̀rọ̀ nípa ìlú Ìlọrin. Ìlú Yorùbá ní ìlú Ìlọrin àwítúnwí asán kankan ò sí ń bẹ̀ mọ́. Àríyànjiyàn kankan ò sí ń bẹ̀ mọ́. Àti bó ní kí n ti mú lálẹ́ tòní. Ṣé kí n mú láti bí orúkọ tó bí Ìlọrin ni?
tá ò bá sọ ìtàn ìlú Ìlọrin a ó sọ ìtàn arákùnrin kan tí ń jẹ́ Òjó oníṣekúṣe, a sọ ìtàn ìdílé kan tí ń jẹ́ Aṣáájú, a sọ̀rọ̀ nípa Ṣọlágbẹrú lókè Ṣúnà, a sọ̀rọ̀ nípa Àfọ̀njá, a sọ̀rọ̀ nípa Álímì, a sọ̀rọ̀ nípa Ládẹrin. Ní ìgbà láíláí ẹni tó kọ́kọ́ jẹ baálẹ̀ ní Ìlọrin òun náà ni Ládẹrin o. Lẹ́yìn tí Ládẹrin jẹ lọ́mọ rẹ̀ gba ìkú ìṣàkóso. Ta lọ́mọ rẹ̀ ọ̀hún? Kò sọ́mọ rẹ̀ méjì bí kò ṣe Pààsìn. Lẹ́yìn Pààsìn àti wàhálà tó wà láàrin òun àti Basọ̀rún Gáà, òun ló jẹ́ kí Basọ̀rún Gáà kókó ní papámọ́ra kó dìjà. Basọ̀rún Gáà ó rí Pààsìn gẹ́gẹ́ bí jagunjagun akíkanjú, ẹni tó lè bóun fa wàhálà, ẹni tó lè ní òun lára. Òun ló mú kí Basọ̀rún Gáà kó ṣe bẹ́ẹ̀ kan wá bá ń ṣe gbé Pààsìn láti padà lọ dẹ́mi ẹ̀ légbodò. Ṣebí kó ogun nípa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀, ikú tí ó pàgbẹ̀ ó ń bẹ lọ́rùn ebè, ikú tí ó pọ̀dẹ inú apónígbé o, ikú tí ó pòmùwẹ̀ inú bú odò ló wà. Pààsìn gẹ́gẹ́ bí akíkanjú ó rí kẹ̀yìn látọwọ́ àwọn Basọ̀rún Gáà látọ̀yọ́. Ẹ má gbàgbé pé ìjà tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ló mú kí láàrin Aláàfin Àólẹ̀ àti Àfọ̀njá ló mú Àfọ̀njá padà lọ sí Ìlọrin. Lẹ́yìn tí Aláàfin Àólẹ̀ tó ti gbèsè tiẹ̀ dé táfọ̀njá ti padà sí Ìlọrin, Alágbìn ó ti kú, òní baálẹ̀ kẹta nítorí pé Ládẹrin ló kọ́kọ́ jẹ, Pààsìn ló tẹ̀lé, Alágbìn òun ló sì kẹta kó tó kàn Àfọ̀njá. Ládẹrin yìí rèé baba ńlá baba Àfọ̀njá ni o, torí Pààsìn ló jẹ́ bí baba ńlá fún Àfọ̀njá tí Alágbìn wá jẹ́ bí baba Àfọ̀njá o. Ẹ múyàn lọ́wọ́ kẹ́ lóde ní. Kó tó di pé Ládẹrin ń jẹ baálẹ̀, ẹnìkan tí ń bẹ ní Ìlọrin tá à ń pè ní Òjó oníṣekúṣe. Eléyìí tó bọ́mọ ẹ̀ sùn. Ìṣekúṣe yìí òun ló ń ṣe pẹ̀lú àwọn obìnrin agboolé kan tá a pè ní agboolé Aṣáájú. Bàràbàrà rẹ̀ ló fi kúrò ní Ìlọrin. Ibi tí Òjó oníṣekúṣe yìí ń gbéǹgbà náà kò jìnnà síbi tí àwọn ọdẹ ti ń pọ́n irin, lórí òkúta tí wọ́n ti ń pọ́n irin wọn. Ọ̀rọ̀ àti gbólóhùn òun ló di tán pè ní Ìlọrin o. Ibo lẹ ń lọ? Bó o ní? Mò ń bọ̀. Ẹ dúró dè mí, yóò tó gbà báyìí kó tó di pé n ó bá yín o, torí n ó kọ́kọ́ dé ibi tá a ti máa ń lọ irin òun ná. Mo ń padà bọ̀, tàbí tó bá ń bọ̀ wá wò mí níbi tá a ti lọrin òun gẹ́gẹ́ bí àgbẹ̀ tàbí gẹ́gẹ́ bí ọdẹ, ẹnu mi àgọ̀, gẹ́gẹ́ bí ọdẹ. Ṣé bá fẹ́ dẹ̀gbẹ́ lọ ni? Òde mi ò dúró dè yín níwájú, ẹ bá mi bí tá a ti lọrin òun. Mo fẹ́ fẹnu àdá ìgbolẹ̀ díẹ̀. Ibi tá a ti ń lọrin ládàgbé títí tó di Ìlọrin. Ohun tí a fi ń lọrin ládàgbé títí tó di Ìlọrin. Àwọn ìsúnkì ìpàrọ̀jẹ ìyá àrànmọ́ ló wáyé lórí àwọn ọ̀rọ̀ yìí. Tòdì ń tá à ń pè ní Ìlọrin lónìí. Táwa ni Àfọ̀njá. Lẹ́yìn táfọ̀njá ti balẹ̀ bàgẹ́ sí Ìlọrin, kò sinmi láti máa gbógun ti àwọn ará Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà làwọn ará Ọ̀yọ́ ò sinmi láti fìtìnà ti ayé rẹ̀. Àwọn ará Ọ̀yọ́ wọ́n ṣetán láti gbẹ̀mí lẹ́nu Àfọ̀njá ní gbogbo ọ̀nà.
tó bẹ̀ gẹ́ débi wípé Àfọ̀njá náà ò dẹ̀yìn lẹ́yìn wọn bó ti wulẹ̀ ó kéré mọ́. Lẹ́yìn tí ọba ó lè aró gangan tó jẹ fún ọdún 7 gbáko ó dágbére fáyé, ṣùgbọ́n Àfọ̀njá ń wá gbogbo ọ̀nà láti gba ipò ìṣàkóso Ọ̀yọ́. Ayé rẹ̀ ò sílé àyòyọ́. Nígbà tá àyòyọ́ yìí òun ló wá bí wàhálà lẹ́yìn tí ọba ó lè aró gangan kú. Wọ́n fi ẹnìkan jọba lọ́yọ̀ọ́, kí lorúkọ rẹ̀? Adébọ̀ lorúkọ ọba òun jẹ́. Ọba Adébọ̀ yìí òun ni wọ́n fi jẹ lọ́yọ̀ọ́ lásìkò tí mò ń sọ yìí, ṣùgbọ́n ọba yìí jẹ́ ọba tí ó ní sùúrù púpọ̀ púpọ̀. Ọba yìí jẹ́ ọba tí kò fẹ́ làálàá. Ọba yìí jẹ́ ọba tí kò fẹ́ pákáleke. Nípasẹ̀ sùúrù ọba yìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀, àwọn olóyè kí wọ́n mọ̀ ṣe tó wù wọ́n, tó jẹ́ pé kò sí baba ńlá kú baba ńlá tán bí dáa tó gbéná wojú ọlọ́yọ̀ọ́ lásìkò ọ̀hún. Wọ́n ló wá jẹ́ kí àwọn náà mọ̀ ṣe tó wù wọ́n torí pé kábíyèsí Adébọ̀ ó jẹ́ kábíyèsí kí n sọ wípé ó fẹ́ tutù díẹ̀ o, kò lápọn. Eléyìí ló mú kí àwọn balógun, àwọn olóyè míì nínú ìlú kí wọ́n ta mọ́ra, kán máa lo agbára àti ipò wọn lórí àwọn ènìyàn, kán máa gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ àwọn ènìyàn yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìlú gba òmìnira kúrò lọ́wọ́ Ọ̀yọ́ nítorí pé kábíyèsí yóò lápọn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́yọ̀ọ́ ló jẹ́ wípé oúnjẹ ayé fàmílétè ń tutọ́ nínú àwọn olóyè yìí. Gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ tó bẹ̀ gẹ́ débi pé Ọ̀yọ́ ti wá di ohun ògiri àlàpà Ọ̀yọ́, ó ti dààmú gùnfẹ́ wúrẹ́ lásìkò tí mo sọ yìí. Níbi ọ̀rọ̀ ọ̀hún wá lágbára dé, kí n mọ́ tí ì lọ bí ọ̀rọ̀ Adébọ̀ ń púpọ̀ jù, toró dídì ìtàn kan nípa àwọn tí wọ́n jẹ ọba lọ́yọ̀ọ́ ni. Lẹ́yìn ikú Adébọ̀ òun náà ni Àfọ̀njá ní lọ́gàn pé òun ló tún kù tán ó tún fi jọba o, ṣùgbọ́n ọ̀rọ̀ yí padà wípé bóyá yóò ṣeéṣe fún òun láti lọ jẹ ọba gẹ́gẹ́ bí ọlọ́yọ̀ọ́. Ṣùgbọ́n ọmọ kan lára àwọn ọmọ Basọ̀rún Gáà eléyìí tó ti kúrò lọ́yọ̀ọ́ lé tipẹ́, ó kó àwọn ọmọ ogun Ìbàrìbá lásìkò yìí, ó kó wọn lọ sí ìlú Ọ̀yọ́ láti fi lọ gba ipò bàbá rẹ̀. Òun náà jà fitafita díẹ̀, ṣùgbọ́n eléérú padà sungi fún un. Ìdí tí wọ́n fi ṣẹ́wélé ìtàn kan níbí rèé, tí wọ́n sì sọ di ìtàn ọjọ́ míì. Lẹ́yìn tí ọba Adébọ̀ tó jẹ, ọba kan jẹ lọ́yọ̀ọ́, à ń porúkọ ọba ọ̀hún ní Mákù. Ibẹ̀ ni ó dídì ìtàn kan tó sọ wípé ìgbà wo ni Mákù ò ní kú. Ibẹ̀ lórí ọ̀hún ti jáde. Nǹkan kan ló ṣẹlẹ̀ náà fi sọ pé Mákù tẹ̀yìn sọ pé ó Mákù yìí, ìgbógan wà ní òní rí kọ́ ẹ̀ o. Ṣùgbọ́n kí tán mọ̀ bá àwọ̀ inú tàn lálẹ́ tòní, wọ́n ṣẹ́wé lébẹ̀. Ní tí wọ́n kàn jẹ́ oyè yín ni pé lẹ́yìn Adébọ̀ Mákù jẹ, ṣùgbọ́n inú Àfọ̀njá ò tí ì dùn. Ó ń wá gbogbo ọ̀nà láti gba ipò ìṣàkóso Ọ̀yọ́, láti máa pàṣẹ lórí Ọ̀yọ́.
Àfọ̀njá pe àwọn ìlú lóríṣiríṣi mọ́ra, àwọn ìlú kéréje kéréje kéréje, ó kó wọn pọ̀ mọ́ra pé àjàyè lájọ jagun yìí àtàjàṣẹ́tẹ̀. Ara àwọn ìlú tí Àfọ̀njá kó mọ́ra yìí wọn ló ṣe ń wò pé ṣé òun nìkan lè da ogun yìí jà lájàyè. Ó bá tún ránṣẹ́ pé Álímì, ẹni tí í ṣe Fúlàní. Bíbọ̀ tá Álímì ń bọ̀, ó wá pẹ̀lú àwọn ẹrú Haúsá rẹ̀ láti wá sọ wọ́n dọmọ ogun. Wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣe jagun. Wọ́n bẹ̀rẹ̀ bí eré wọ́n ń finá mọ́ ìlú Ọ̀yọ́, wọ́n ń fín Ọ̀yọ́ lápè. Wọ́n ń fín Ọ̀yọ́ lápè tó bẹ́ẹ̀ débi pé Ọ̀yọ́ ti di ẹni tí ò jámọ́ kankan níwájú Ìlọrin. Lẹ́yìn tó ránṣẹ́ pé Álímì, ó ránṣẹ́ pé gbajúgbajà olówó kan, orúkọ rẹ̀ a máa jẹ́ Sọlágbẹrú. Ọ̀rẹ́ Àfọ̀njá ni, bọ̀rọ̀kìnní ni, ó lówó bí ẹlẹ́wù odò, tán bá lè yàn farasajé bí iṣẹ́ṣẹ́ fún Sọlágbẹrú náà bá máa pè bẹ́ẹ̀. Kí n mọ́ pàbírí, à ń jọ gbìmọ̀ pọ̀ láti sọ pé àwọn ò wá ọmọ ogun tó táwọn ò jọ fi lọ kojú Ọ̀yọ́, táwọn ó sì rí pé àwọn fẹ̀yìn Ọ̀yọ́ bẹ́lẹ̀. Tí n bá sọ fún yín pé nígbà tí Ọ̀yọ́ padà tú, pé ogun tó wáyé láti ọdún 1833 látọwọ́ àwọn Àfọ̀njá tó tú Ọ̀yọ́, ìpilẹ̀ṣẹ̀ ogun ọ̀hún lẹ̀ ń gbọ́ lálẹ́ tòní yìí. Wọ́n jagun ọ̀hún títí wọ́n padà tú Ọ̀yọ́ o, nítorí pé wọ́n mú oríṣiríṣi èèyàn mọ́ra. Kó tó di pọ́n jagun ọ̀hún, wọ́n ṣí àǹfààní kan lẹ̀ fáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tán jẹ́ bí ọmọ ẹrú láti lè rí ọ̀nà sákò lọ́dọ̀ ẹni tó bá jẹ́ bí olówó wọn lọ́yọ̀ọ́, kó sì wá darapọ̀ mọ́ ọmọ ogun nílọrin. Tán àwọn ọ̀yún bá ti darapọ̀ mọ́ ọmọ ogun nílọrin tán, ìgbìyànjú àti ìgbésẹ̀ tó kù tí wọ́n ń gbé ni pé ọ̀gá àwọn tó ti ń lò wọ́n lò ẹrú tẹ́lẹ̀ lọ́yọ̀ọ́, wọn agbógun tí wọn ajáyé alábátá, wọn ajáyé fàmílétì tutọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, à ń borí Ọ̀yọ́. Àfọ̀njá wa ń pinnu láti sọ Ìlọrin di ìlú ńlá, ìlú tó pọ̀, tí ó ní ìṣàkóso lórí àwọn ìlú lóríṣiríṣi. Ara ìpinnu Àfọ̀njá láti sọ Ìlọrin di ìlú tó pọ̀, láti sọ Ìlọrin di ìlú tí ó máa pàṣẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú. Ara ìpinnu rẹ̀ látìlẹ́yìn tó ṣe fún Èkìtì nínú ogun Èkìtì parapọ̀. Ẹ má gbàgbé pé Ìlọrin ẹ̀yìn Èkìtì náà wà o. Ọ̀fà ní ń bẹ lẹ́yìn Ààrẹ Látòósà nìbàdàn. Nígbògun Kírìjí, lẹ́yìn ìtẹ́lẹ̀ ti wáyé tán, tí nǹkan téèyàn mọ̀ jẹ bàbá ti tán báyìí, ní téèyàn mọ̀ jẹ lókù báyìí, téèyàn mọ̀ ìpanu o. Àwọn ọmọ ogun Àfọ̀njá wọ́n rí bí lọ, wọ́n rí páṣẹ, ó di kan máa gbé wiri, ó di kan sọra wọn dé jàgùdà, ó di kan sọra wọn dá lọ kó ló ń kígbe. Agbára ẹni tó ránṣẹ́ pé àwọn Fúlàní ńgbà náà kò ká mọ́, ìyún Àfọ̀njá
ọ̀rọ̀ ti di bóòlù yami. Ṣọlágbẹrú rèé mùsùlùmí ni, Álímì mùsùlùmí ni. Ṣọlágbẹrú lòun ò lè gbógun ta Álímì nítorí pé kò bá ìlànà ẹ̀sìn mu. Àfọ̀njá rèé ọ̀rẹ́ tímọ́tímọ́ Ṣọlágbẹrú ni. Àwọn ọmọ Haúsá tó kó wá yìí láti jẹ́ bí ọmọ ogun tán kọ́ lógun lásìkò ọ̀hún láti jọ gbógun tọ̀yọ́, wọ́n di Ìgárá Ọlọ́sà, wọ́n di Fẹ̀rẹ́ndì ọ̀gá jẹun lójú ńlé. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ó ní ṣe pẹ̀lú ẹni tí ó kọ́kọ́ jẹ ọba. Ṣálímì wá lọ́ba àkọ́kọ́ nílọrin ni àbí Abdulsalam àbí Àfọ̀njá? Ṣé bá Àfọ̀njá ló ránṣẹ́ pé wá tó ránṣẹ́ pẹ̀yìn? Ètí a ṣe tí kú apọmọ láì lọ́bẹ anamọ́náyé, anagbàsáré kàbàkàbà, tó fi wá ṣe bẹ́ẹ̀ tó fi dojú ohun gbogbo rú f'Áfọ̀njá. Ẹni tó bá gbọ́ ètò yìí lọ́sẹ̀ kan tí ò gbọ́ lọ́sẹ̀ kejì, ó pàdánù tó pọ̀. Ìkànnì Diamond 88.5 FM náà rí Ìrètí Ayọ̀ láfikalẹ̀ síta tí ń dá kẹ̀kẹ́ lókè o. Ìlú Iléṣà la wà nípínlẹ̀ Ọ̀ṣun. Adéwálé Adédayọ̀ ló kọ́ tèmi rúmọlẹ̀ tí ń gbénu rédíò kún yùmùyùmù àtúbọ̀tán transistor radio. Ẹ wò ó, ibi tí mo fẹ́ jẹ́ àtẹ́ sí tó bá dijọ́ mẹ́jọ. Ọfà mélòó ló wọlé sí Àfọ̀njá lára kó tó kú? Àwọn ìwo náà pa Àfọ̀njá? Sí ọ̀rẹ́ rẹ̀ Ṣọlágbẹrú ló pa ni àbí Álímì? Ṣáfọ̀njá sóróyè jẹ kó tó di pókú? Ìlọrin lónìí kí lorúkọ àwọn oyè tán jẹ́ ń bẹ̀? Àwọn balógun mẹ́rin tó wà nílọrin lónìí kí ni iṣẹ́ wọn? Àwọn nǹkan wọ̀nyí látàn tá a gbọ̀n yẹ́bẹ́ 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 tó bá dọjọ́ mẹ́jọ. Nítorí pé n ò ní kánjú sọ fún yín kó lè bá ààyè yín dáadáa ni o. Èrè kí ni mo fẹ́ gbà nígbà tí n bá ń sọ̀tàn fún yín bí ẹni tí sunjó lẹ́nu o? Bí kò ṣe pé kẹ́ ẹ ní àgbọ́yé ẹ̀ kó sì yé yín dáadáa. Lẹ́nu ìwọ̀nba ibi tí mo sọ dé yìí, wọ́n ṣe ojú òpó lẹ̀ láàrin ìṣẹ́jú péréte. Bó o bá fẹ́ takò tàbí tó o bá ní àríwísí, ipò o fẹ́ béèrè àbí o kàn fẹ́ kí wa, wọ́n ṣe ojú òpó ńlẹ̀ láàrin ìṣẹ́jú péréte kó tó di pé wọ́n mọ̀ kó lórí ètò lálẹ́ tòní. Ojú òpó tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbà wọlé, òun náà ní ojú òpó 0916 159 1011 0916 159 1011. Ojú òpó tó lù jábí tẹ́lẹ̀ gbà wọlé rèé o. Ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ o. Ẹ kálẹ́ o bàbá mi láti ìlú Ìjẹ̀rò Èkìtì. Àkàndé àkókò móríkì ìṣàlọ́ ń kì yín o. Ẹ kú iṣẹ́ o. Ẹ ṣé o. Àmín o. Ẹ ṣeun gan. Ẹ ṣé o láti ìlú Ìjẹ̀rò Èkìtì. Ẹ kálẹ̀ o kọ́ yín bí ẹ ti ń pè wá yìí. Ó kọ́ yín bí ẹ ti ń pè wá ẹ kálẹ̀ o. Mr. Ajíbọ́lá láti fẹ́ wọn. Kí lẹ porúkọ yín yìí? Ajíbọ́lá láti fẹ́ wọn. Ó yá mò ń gbọ́ yín o. Ẹ jọ ibo ni Àfọ̀njá ti dé Ìlọrin? Ibi táfọ̀njá ti dé Ìlọrin. Ìgbà tí Àólì Aró gangan rán ní iṣẹ́ wípé kó lọ gbógun ja ìlú Ìwéré Ilé
tí bá sọ̀rọ̀ ọwọ́ ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ fún pé wò ní tó fẹ́ ṣe yóò lẹ́yìn kódà wọ́n ti súnmọ́ wéré láti kógun jà wọ́n gan kó tó di wípé ọ̀ká padà fò àṣírí padà tú sí Àfọ̀njá lọ́wọ́ tí bá sọ̀rọ̀ wa ta sì jẹ́wọ́ fún pé bó o bá dán owó ti dán tán Àwòlẹ̀ Aró gangan ó fẹ́ fún ọ ní wọ̀jẹ̀ ni ó sì fẹ́ fún ọ léèwọ̀ ó ní ò padà sọ́yọ́ mọ́ o ló gbà lọ́rin lọ ló wáá gbé igbá òfìfo ránṣẹ́ sí Àwòlẹ̀ Aró gangan lọ́yọ̀ọ́ wípé àwọn ò fẹ́ lóyè mọ́ ìtumọ̀ àròkọ ọ̀nà. ẹ káàlẹ́ ọkọ yín bí ẹ ti ń pè. Wa alaikum salaam wa rahmatullahi. ọkọ yín bí ẹ ti ń pè. láti Ẹ̀rípa. ó yá mọ̀ ń gbọ́ yín o. ṣé ìtàn Àfọ̀njá yìí àbí àwọn ètò yìí gangan? ìtàn Àfọ̀njá yìí ni bọ̀mí gbọ́ láti. alẹ́ náà ni mo mẹ́nu lé ìtàn Àfọ̀njá yìí. màá bá yín ṣe fún ara rẹ̀ wọnú ara wọn wọ́n sì parí ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ. àmín. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè yìí. Abdulwasi láti lẹ́sà ni. kí lẹ pè orúkọ yín yìí? Abdulwasi láti lẹ́sà. ó yá mọ̀ ń gbọ́ yín o. ẹjọ́ ló séèyàn lè rí táìtì ìwé yẹn. ẹ. ṣé a lè rí táìtì ìwé yẹn. ìwé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí mo bá ti ṣe jáde wọ́n fi tó yín létí wípé ó ti wà lórí igbá fẹ́nikẹ́ni tó bá fẹ́ rà á. a ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè. ẹnìkan lójú òpó WhatsApp ó ní ṣé ó ṣeé ṣe láti sọ wípé a fẹ́ yan ọba Ìlọrin lásìkò yìí ìyẹn jẹ́ ní tó lágbára gidigidi ni nítorí pé nínú ìran gbogbo ọba aládé tó ti ń jẹ tàbí kí n sọ pé olórí ìlú lẹ́yìn àwọn mẹ́rin àkọ́kọ́ ti ṣe Ládìrin, Pàṣín, Alágbìn àti Àfọ̀njá tó padà lọ kò sẹ́nikẹ́ni nínú wọn tó ti lè sọ pé Yorùbá lòun o láti gbogbo àwọn tí wọ́n ti lè sọ pé àwọn jẹ́ olórí nílọrin. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè. orúkọ mi ní Rúdún láti Rògbò. ó yá ọmọ ń gbọ́ yín o. ìgbà tí Àlàní Ẹ̀mẹ́dì tí ó fẹ́ bá ọba ìlú kejì jà. nígbà tí. àwẹ̀ tí ó kó àwọn ọmọ ogun Fúlàní lọ́pọ̀ já ìlú tí ìgbà tó jagun tán tó fẹ́tẹ̀ tó kò ní ṣe mọ́ fún àwọn ọmọ ogun tó kó wá jẹ́mi jalè. bẹ́ẹ̀ ni. ìgbà táwọn ọmọ ogun rẹ̀ ṣe ń jalè kí ló rí ṣe fún wọn. ibẹ̀ náà la bá tàdé tá a ti tẹ̀ wájú lórí n tó ṣẹlẹ̀ tí kò fi dé ta ló pa òní béèrè tó yẹ kẹ́ ẹ dúró dè kí n ṣàlàyé tó bá ti dọjọ́ mẹ́jọ. ṣé torí pé ó ní káwọn èèyàn mọ̀ jalè mọ́ ló ṣekú pa ni àbí nǹkan mi tó bá dọjọ́ mẹ́jọ lẹ́tọ̀ọ́ mọ̀. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè. ẹ káàlẹ́ ọkọ yín ibi tẹ́ ti ń pè ìpè tí wọ́n mú kẹ́ náà rí lálẹ́ yìí Ọlọ́run ló ń tù ú. ó yá mo ń gbọ́. Álímì yẹn Álímì ṣèbí Haúsá lẹ pé mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé kí ló dé tí wọ́n tún máa ń kí wọ́n àwa ọmọ Ìlọrin torí tí wọ́n bá sọ wá ní ọmọ jèrè Álímì ò bá rí kàtà sí àwa ò bẹ́ẹ̀ wọ́n ti máa àwọn olóṣèlú tó máa fi ń kọrin. kò sí bọ́ọ̀sì ní kìyìn lọ́mọ gèrè Álímì torí pé lẹ́yìn àwọn tí mo ti kà á lẹ́hìn tó jẹ́ Yorùbá kò sẹ́lòmíì tó jẹ́ bí adarí gangan ní Ìlọrin. tàbá sì ń sọ̀rọ̀ nípa Álímì àwọn náà rẹ́yìn Àfọ̀njá wọ́n rí gẹ́gẹ́ bí ẹni wípé wọ́n fi ogun ṣẹ́gun Àfọ̀njá náà sì gba ẹ̀kọ́ ìṣàkóso. gẹ́gẹ́ bí ìbéèrè tẹni yìí béèrè pé ta ni pé tán bá fẹ́ fi ọba jẹ nílùú Ìlọrin pé ṣé Aláàfin ló lè fi jà bí Ọọ̀ni. lásìkò ayé ìgbà tí Ìlọrin tó súnmọ́ Ọ̀yọ́ ilé dáadáa Aláàfin ló láṣẹ lórí rẹ̀ ó jẹ́ ìbéèrè tẹ́ béèrè. ẹ̀yẹ́jẹ́ ibi náà ní ti mọ gèpètè tí wọ́n ti mọ fi ṣe lọ lórí ètò lálẹ́ tòní. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ń fìfẹ́ jẹ́ pátápátá ni mo kí
agbèmí tún ti ṣetán rèlú ìdáròbẹ́là lóko mi ti ṣetán rèlú òkòsùn lékelèké mi ti palẹ̀ mọ́ tó ń rèlú òkẹfun ìkànnì Diamond 88.5 FM lẹ́ẹ̀tì láǹfààní látún ti gbọ́ wa tó bá di ọjọ́ mẹ́jọ ní dédé aago 10 àṣálẹ́ lórúkọ èmi àti rẹ́kítọ̀ tá a jọ ṣe kínní ọ̀tá àjọ kó físanfísan rẹ̀ lálẹ́ tòní ibi náà ni wọ́n ti gé pété ní rí jù báyìí lọ lórí àtúpalẹ̀ àrọ́bá lálẹ́ tòní orúkọ mi ò tí ì yí padà Adéwálé Adédayọ̀ ló kọ́ tèmi arélùmọ́ bí owó ọ̀rọ̀ àfọ̀rọ̀dàmúlẹ́kùn àṣekándàkàndà ìtàn tì sínú gbé tí ń tirẹ̀ padà sójú ọ̀nà ẹ̀kọ́ ọkọ̀ ìyàwó ẹ̀ irúnmọlẹ̀ tí ń gbénu rédíò kún yànmùyànmù títí dọjọ́ mẹ́jọ ire ayọ̀ ìdùnnú àlàáfíà àìkú wọn láàfin máa ń jọdẹ́gbẹ̀ra onígbígbóná gbé gbígbóná ẹ̀ka náà ní tútù dá yìnyín bò ó ìgbé ìpele ojú yóò gbọdọ̀ ṣẹ lórí ara wọn àtúpà wọn gbọdọ̀ kú o tí ń fi wọ̀yẹ̀wò mi wá títí dọjọ́ mẹ́jọ ọ̀hún ẹ wò ó ire àtàánú àtayọ̀ kó máa bá wa gbé o. ẹ wo oríṣiríṣi ohun ló ń dún láyìíká mi tí